àtọ̀tọ̀kù ìlú àti lọ́yẹ̀lọ́yẹ̀ àti gbogbo ọmọ bíbí rẹ̀ láàkì ilẹ̀ ìjọba àti ìlú Èkó àpéjú síbí torí kábíyèsí ọba Kàsálí Orímọdégún. Ẹ ṣáàrí ìgbé tàwọn àtọpẹ́. Èrè ìrìn àjò ọdún mẹ́wàá. Wọ́n láàrin ìlú o. Ìdàgbàsókè tó ṣẹlẹ̀ jaburata ni. Ìdí rèé a ṣe ń tẹnu wọn lójoojúmọ́. Ẹ̀wọ̀n ọmọọba tó bá yẹ lóye ìpọlọ́wọ́. Ọmọọba tí ó ṣe ìlú lọ́jọ́. Méjì sẹ́ńtẹ̀lé. Tó jẹ́ gbogbo ìrìn àmọ́ ìṣubúrú rẹ̀. Ẹ̀wọ̀n gbogbo Ìkòròdú division ló máa ní bó òun ṣe. Ẹ kọjá Ẹ̀pẹ́. Lagos tó fi dẹ̀jẹ̀ wú arábá mi. Development lóríṣiríṣi. Ẹni báyẹ̀ ló ènìyàn bọ́lá fún. Àìfọwọ́dọ̀mí níbi tó bá ti jẹ́ ètò wọn bá. Tí Fáni yóò ṣètò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ tẹ̀lẹ́dùn máa àwọn aláàmì ìṣẹ̀lẹ̀ wa lórí. Ọjọ́ náà rẹ̀ bí àná, adúpẹ́ Ọlọ́run, ètùtù àgbàlagbà ó ti gbà ó. Kábíyèsí àyàn ọkùnrin wọn sọ fún mi. Wọ́n ní wíkú ẹni báyìí lóore. Ọlọ́run yóò máa yàtọ̀ kún mi. Èmi bá máa dúpẹ́ lórí àlẹ́bà Kàsálí.
Kasali Adeboru àmì o. Gbogbo òrìṣà ó ń bẹ̀ lẹ́yìn ní gbogbo bọ́bá bá dúpẹ́ bọ́bá bá dúpẹ́ ara mi owó àdúgbò àdúgbò owó. Amúkọ̀rí àdé mi Kasali. Àkọ́kọ́ tó wá jáde bọ́ọ̀lù wà ní gbogbo Ìkòròdú ní ibi ìṣàn. Ọmọ pa Ìdòwú. Ọmọ pa Kasali Ìdòwú. Ọ̀rẹ́ mẹ́rù mi. Ọmọ lórí àgbà Sídíkì Àtùmí Kasali. Ọkọ àwọn ẹyẹmọ méjì méjì kan dúró déédé. Kò sí ní yàtọ̀ yàtọ̀. Ṣé lọ́dún ó fẹ́ gbé kẹgbẹ́ tó dúró déédé? Ṣèkínàtù mi ọmọ lára lórí mi ọba. Àti Bọ́lá lẹ́bẹ̀ mi kàwá. Kábíyèsí, bàbá sẹ́lí mi bàbá máa mi. Ilé bàbá mi dàgbàdé òpè lórí. Àgbàrá ìbò kò tó. Ìrẹ̀dákùn má fò wá dá. Agbára ìbò kò tó. Ìrẹ̀dákùn má fò wá dá. Olúwa máa ṣọ́ra. Olúwa máa ṣọ́ra o. Àmọ́ ìfẹsẹ̀ sí o. Ó ṣá gbogbo Ìkòròdú sí àyànkúrẹ̀ ní kọ́ ọba Kasali. Ọba Ẹnjíníà Kàbírù mi. Ọmọ kì í gbọ́ orúkọ fàdà rẹ̀. Gẹ́gẹ́ bí àyè mi olórí ọmọ ọbẹ̀. Mo tọrọ kápá lọ́wọ́ bàbá mi. Adégorí ṣe mi ìgbà ẹni mo ṣe. Àṣà pẹ́lẹ́ mo kọrin bẹ́ẹ̀ ṣe bá mi. Àyànkún ẹ̀mí ilẹ̀ kò dúró. Wàá mú tura Ìkòròdú division mọ́ kí yín. Ẹtí inú mi ẹ̀yà mi, arábá mi.
àyíbá ṣàkíyèsí wọn òwúrọ̀ rọ́bì lọ́mọ àgbẹ̀dọ̀ rọ́bà ìjẹ̀bú lè fi ìwà sí wẹ́rẹ́. Òkè gbogbo ládéládé báyìí ní Ìṣọ̀lá Kámọ́rù mi ó máa ní ìmọ̀ṣẹ́ o. Àárọ̀ olúgbàdé mi lẹ̀ ń pẹ́. Ọlọ́jà wọ́n ní báwọn kọ́ bá Kàsálí. Wọ́n lè ṣẹ́gun eléyà ọṣẹ mi ìgbà. Àṣàpẹ́lẹ́ mo kọrin kéèsè. Mo jẹ́ṣẹ́ kábíyèsí mi lẹ́pẹ́. Lẹ́ẹ̀kan sí, gẹ́gẹ́ bí ẹ̀rẹ̀ mi olórí ọmọba Kàsí mẹ́fẹ́ ní ìkàlẹ̀. Òun àtọ́lórí ẹ̀. Mo jẹ́ṣẹ́ tó lẹ́pẹ̀rọ mi bàbá mi. Ìṣọ̀lá mi Kámọ́rù o. Ọláìlúwà ọba Ajíbádé. Àgòrò bákàrè wọ́n ní kí yín. Rámẹ́dù ní ilẹ̀ mọ́ta. Richard Abẹ́mi Ògúnṣọlá wọ́n bẹ ní káàlẹ̀ Olúbẹ̀ṣẹ̀ wọ́n lè kú oríire ọba Kàsálí. Lórúkọ ọba Ẹnjìnìà Bàṣírù àrẹ̀mọ́ ẹ̀dẹ́ èmi ìyànfọ̀ṣọ̀kan wá sẹ́kùnmẹ́dẹ́ èmi ní ìpamọ́dọ́. Kò ṣọfẹ́ tiwa.
ti kàtẹ́ o sùúrù lè onípàdúpẹ́ ẹlẹ́ni ní ìmọ̀ ọ̀sán tó wí. ọmọ bàbá òbí kábù kí ikọ̀ kábíyèsí. ìjọba wọ́n ní kí n bá wọn kọ́ máa kà sálí. látàrí ọmọ bá. ọ̀nà tí í ṣí ọ̀nà tí í là ẹ̀yin tẹ́ ẹ bá bọ̀ owó ṣòwò ẹ̀rọ torí ọjọ́ iwájú tá a bá gbìn sí ilẹ̀ lọ́mọ máa dé bá ẹ tẹ̀lé mi kálọ̀ wá sí Ẹ̀yìndé òun ni New Lagos táwọn sọ sọ́yìn wà lálẹ́ gbogbo ìrẹ́jù láti Lẹ́kì wẹ̀pẹ́ aláwọ̀ tiwa. International water ladosi. Wọ́n tún fún wa ní kọ́ńtàrọ̀. Olúwayé èbújì ìbí owó tẹ́ ẹ bá tọ́jú. Níṣẹ́ ni ó máa pọ̀ lójoojúmọ́. Alẹ́ inú ẹ̀, adé orí ẹ̀ kò ní í ṣí mọ́. Ọmọ
torí mi nílùú tí ló ṣe bá. Ọba Ẹnjìnìà Suleiman Adékúnlé Bámbádé oníkìkì àròlé Aláàfin Ògún fún mi ní ìrere Aláàfin nílùú tí ṣẹ́rí. Imam Isiaka àwọn àwòlẹ̀ ọmọ àfáàgbà ọmọ àgbárí ìjọba ọmọ bí ẹ̀kí ẹ̀dìmú lọ́rí. Ìmáàmù àgbà fún Maifo International Delu Naija ń bí. Ọ̀yá lọ́hùn Kárọ́bà ń bí. Àgbárí ti lọ́mọ kéwú náà fi bí ẹ̀ lọ ọmọkùnrin nílò ẹ̀dá àgbà o. Àtúkù orí ìrètí máa ń tuntun. Àyíndé mi ní Ìlọrin ìlú Ìlọrin. Àdúrà máa ń gbà mí lọ. Sábà jẹ́nàkú, alájẹjẹ ní ìlú ti Ìjẹ̀dẹ̀. Wọ́n ní kí ẹ kú oríire ọba Kàsálí. Adọ́ni ìrìn ológun dúdú. Oníṣàbẹ̀ ní kí ní gbọ́bí ìṣàbẹ̀. Ọkọ̀ lórí àmọ́ta ńlá ìmọ̀súnmọ́lá. Wọ́n lè kú oríire ọba Kàsálí. Ọba Ìmọ̀rún Adékúnlé ọjọ́ ọ̀la ọjọ́ mọ̀rúfù léjì igbó. Wọ́n ní kí agbábá ṣáàkìlù mi Adéṣínà. Èṣùpá ń tẹ ọjà, ọkùnrin bàbá ẹni tí ó bá ná, wọ́n lè kú oríire ọba Kàsálí. Ọba Mọ́fútáù Ọlárẹ̀wájú Adéwùmí Ògúnbáyọ̀ ló ní kí ní gbogbo Ìwérèkú, wọ́n lè kú oríire ọba Kàsálí. Muhammadu Kasim Aláyọ̀délú Odò Ayọ̀délú mi wọ́n ní kíkì. Ọba olówó ìwá Ògún Ẹ̀kú onílákì ti lákì àtọ́bọ̀ Òkúnlọ́lá Adéwálé Ámídù àwọn ayé ní kí. Ọba Táíwò Lámìnà Adéṣẹ́kù Orúbà àgbọ̀ ìkejì wọ́n ní kí yín. Àtọ́bámú fún ọba Maruf Ahmed Ọlákúnlé Ògúnnáìkè Alákùrà ní kí yín. Wọ́n lè kú oríire ọba Kàsálí. Kò sọ́kàmì jẹ́ bí oníwòrò kí. Àtọ̀bọ̀tàjù ní ìṣọ̀lá ẹgbẹ́ dúbí. Omi ti rẹ̀ mi ti
rẹ o. Ọba Abdulrasaq akọni. Orí ẹ̀rí ìkòyẹ̀pẹ́. Wọ́n lè kú oríire. Kábíyèsí ọba Kàwùsálí. Onídò tó dúró gẹ́gẹ́ bí ọba lórúkọ gbogbo ilé ńlá lórúkọ ọba Lagos ọba ilé ìwádùn Babátúndé ẹbí Akíọlù Onídò ọ̀pẹ́lú àmì adéjìgbé ẹ̀yọ́ ọ̀sẹ̀ ní kí. Wàyí àjọ ọ̀sẹ̀ olórúkọ Agbẹ́jẹ́ of Lagos Ataládé ìrèmí Fọlájí olórúkọ Idẹ lórúkọ kábíyèsí ọba Akẹ́kọ̀ọ́ Akíọlù. Senator Mukaila mi, Adọ́dọ́kùnbọ̀ ọmọ Abiru tiwa. Wọ́n lè ṣe bí eléyìí ọ̀ṣẹ́ mi ayatọ́mọ́. Ìlọsíwájú ní gbogbo àti gbogbo kúrẹ́dù nínú ìṣó. Wọ́n ní lágbára náà ń wọ́n máa kò ní dúró. Ọ̀nàrẹ́bù Babájídé ọmọ bíi mi rè. Ìyá olórúkọ púpọ̀ lórúkọ tó ń jẹ́. Bẹ́ẹ̀ bá pè ní Julius Berger, alórúkọ ẹ̀ dáadáa ni. Bẹ́ẹ̀ pè lọ́mọ eléyàn tí ò ṣe fi ìyà jẹ, alórúkọ ẹ̀ dáadáa ni. Bẹ́ẹ̀ pè lọ́mọ bíi mi rè, alórúkọ ẹ̀ dáadáa ni. Ìwọ́n tó bá ti kú pátápátá bí ìyẹn bá fọwọ́ ọkọ̀ ají ló ṣe ń jẹ́ Julius Berger. Oníbàwùn kí kábíyèsí mi, Jìmí Bẹ́ǹsì ní kí ọmọ bíbí rẹ̀. Ọ̀nàrẹ́bù Bẹ́ǹsì Jìmí. Ọ̀nàrẹ́bù Àrọ́mọ̀ṣúdì Abíọ́dún. Ìkòròdú constituency 2 ọdún kìí Honorable Bọ́lá Ọmọdékúnlé lídà ní kìí Ìkòròdú constituency 1 àti distinguished senator Ọlọ́runjúkà ní ìwé ọmọ Solomon ọkọ̀rọ̀ kẹ́mi bèbí. Àtàṣàfà bá rí olúwàgbé ọmọ ìṣọba kíngì fún gbogbo boys. Ọmọ Tásílì mọ́tò ẹ̀mọ́ ọ̀rọ̀ ní kí. Honorable Dr. Nurudeen Yakini Agbájé special adviser to the governor on rural development. Oníkékeré oníbẹ̀rẹ̀ yóò pọ̀ rẹpẹtẹ. Ọ̀tọ̀ bí ọ̀tọ̀, Fùwádẹ́ mi yóò kọ́kọ́ lé dé.
ọlábàbà mẹ́ta òòṣà ọmọ ẹ̀mí ẹ̀ á gùn nínú ọlọ́lá àdúrà ẹ̀ á máa gbàgbà ń kíkó èdè sílẹ̀. Honorable Prince Adenayo, Ọmọlábẹ́gà ní Ìmàlìkì, Chairman Ìkòròdú Central, Honorable Kazeem, Ọlárẹ̀wájú Súlẹ̀ Ìbọ̀ Ọ̀nàníkì, Chairman Ìkòròdú West, Honorable Ibrahim Obi, Agbánisí ilé Apálówó. Ọlọ́wọ́lé àgbẹ̀ ó lẹ́kú oríire ọba Kàsálí Chairman Ìkòròdú North Honorable Mọ́túnráyọ̀ Àdìjà Àgbàdé Bọ̀dí kí Alọ́gbà Chairman Ìjẹ̀dẹ̀ NCDA Honorable Sunday bí Ayọ̀délé Bẹ́ńsì alága mi mọ́ta kí. Chairman ní gbogbo báyìí àti Dr. Shamsidi ní mi Babátúndé Ògúnjìmí ní kí accountant general Àyìndé ní èso pátápátá gbogbo agbára Ìkòròdú division alábàbí ní ìwé ìṣẹ̀lẹ̀ sí. Ọjọ́ fi ẹ̀rí jẹ́jẹ́ ní ìlú Ìkòròdú. Ògún sọ̀yà ọdún kí ó lẹ́kú oríire ọba Kàsálí. Mínísítà Adéṣẹ́kù Olúṣọlá ọmọdé Ògúnlẹ̀wẹ̀ ẹni ní kí. High Chief Ismail Adélèké Adéwálé Ìṣọ̀lá Àdámsì baálẹ̀ nílùú Tàjà olówó àjọ àdúrà ẹ̀ máa gbà fòkì. Ṣìbàjẹ́ yọ owó lábí Akí ìrọ́kù làkùrẹ́ kì í gbà ní kí wọ́n lè kú oríire ọba Kàsálí. Aláàjì Tàbíkì Àgọ́lò àtọ̀túnba Olúyọ̀sọ́ láì ní bàbá olóyè tuntun Tádé ṣe láì ní ẹwẹ́ òye amọ́rí. Àdúrà ẹ̀ máa gbà láì ní. Àgọ́lò káàbọ̀ sí Nàìjíríà ọmọ àgbàdìdì ni. Wọ́n ló ń kó ìkúlẹ̀ ìwé wákàtí ìdánwò. Taufiki ni alias Ekosuya ó ta onílù lọ́dọ̀ òróró ọmọdámẹ́rì ìka ọdọ́lá. Ọdọọdún ló máa ń dá ọgbẹ́ ní ìtẹ̀sù wàá
àmúdá kí Yusufu jọ ọmọ ọkọ bí sọlá. bákan bá lù ọmọ bàbá ewúrẹ́ àgọ̀rọ̀ ọmọ bàbá ewúrẹ́. ọlọ́bàbà kàlí bàbá àmìlà bàbá àjọkẹ́. ìyá àmúdá Yusufu ọkọ mi sì tún wà. ọlọ́bàbà sẹ́yà bàbá sẹ́yà. Àwọn mọ̀jídé ọmọ làwọn àwọn lákẹ́tù gbé nga. Wọ́n bá mi kí lákẹ́tù. Ó ní bá òun kí ilé o. Bàbá yìí ẹkú àrùn ọjọ́ ọba àkànṣálí. Ààrẹ yẹ wù. Ayé wa dára. Ọ̀run wa sunwọ̀n ìta àgbáyé ṣe bàbá rí o.
Olúwayé Fújì. Chairman Lord West. Suleiman. Olúwa ní Suleiman. Ọmọ àdìgbà ló ń kí ẹ̀jì ní.
lè ṣe sọ. Ọkọ̀ dúdú, ọkọ̀ pupa, ọkọ̀ àyíní. Jẹ́mi lórí kí ẹ. Ọmọdé ayé mi ṣe sọ ìwé òye àmàlí. Iṣẹ́ ti bẹ̀rẹ̀ báyìí, ó bẹ̀ yí ọmọ ogun. Ó bẹ̀ yí ọmọ ogun. Iṣẹ́ ti bẹ̀rẹ̀ báyìí, torí ọ̀gá rẹ̀, Àkànbí aṣíwájú, Àkànbí olódòdè. Kò lè ṣe kò lè ṣe. Ní ọjọ́ wo nìkan, kọ́ńtẹ̀sì ẹ̀rọ lè ní ìpín ẹ̀ láti bí àádọ́ta ọdún. Aṣíwájú dé, ìyípadà àwọn bá dé. Àwọn ọ̀tá bá ń bínú, ẹ̀rù ń bà wọ́n. Lóòótọ́ jẹ́ máa tọ́, ké wá ní ọ̀jìnà. Adájẹ́ ní ìpayọ̀ jọjẹ ló láyé. Àkànbí aṣíwájú. Àwọn tí yóò yẹ kò tí pẹ́, ó máa yẹ gbogbo wọn. Wọ́n mọ ohun tó ń ṣe rí. Ikú ló jáde nílé, òjò kòkòrò, iyọ̀ mú, atẹ́gùn ọ̀fẹ́, àwọn èèyàn ń ké, òjò gbéra, ikú gbéra ọgbà wọn lọ, wọn lọ lọ́wọ́ wọn bá, wọn bá gbọ́ lọ́wọ́ wọn bá, wípé kó fún un láṣẹ, kó padà lọ sáyé, láti lọ tá ayé ṣe, ìpadàbọ̀ ikú fi bá lórí. Kíkú tó wá di ẹyẹ ìjẹ́ ké wá di ọ̀rọ̀ ìjìnlẹ̀. Àkànbí wà á pọ̀sẹ̀ járí. Àṣeyẹ lọ́wọ́ kò ní ṣe. Gbogbo ọ̀tá ẹ̀ wọ́n ní ìsinmi. Àwa dúró lórí ìmàgéjì ẹ̀. Àkànbí aṣíwájú. Àwa lọ́wọ́ kó Àkànbí o. Elérìó, àwa lọ́wọ́ kó Àkànbí o. Jẹ́bi, àdúrà pọ̀ ilẹ̀ yìí Àkànbí aṣíwájú. Lọ́wọ́ kó Àkànbí o.
ayé àmàwí kò ní bàjẹ́ ọlọ́run wà nílò tọ́ka bí tọ́ka mr tọ́ka bí. wọ́n ń ṣàdúrà fún ẹ wọ́n lọ́wọ́ ò ní wọ́wọ́ tì. What you want to wear? Ah, give me dancing. Don't be the one to go. Don't be the one to go. Try on, yeah, what you say, yeah.